a kú dédé àsìkò yìí yóò rọ̀ wá lọ́rùn láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ìpalẹ̀mọ́ àti àfihàn èyí tí àwọn olóṣèlú ti ń ṣe sílẹ̀ báyìí fún ti ètò ìbò ọdún 2027, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó ń ti àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ ti àwọn gómìnà èyí tí wọ́n pè ní Progressive Governors Forum PGF àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí Nigeria Labour Congress NLC ni wọ́n ṣe ìpàdé ńlá kan nílé ọba nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, ìpàdé ńlá ọ̀hún èyí tí wọ́n ní àwọn ẹgbẹ́ gómìnà lábẹ́ òrùlé PGF èyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbé ìpàdé náà kalẹ̀, èyí tí wọ́n sì pe àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC. Bákan náà ni ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe ààrẹ Bọ́lá Tinubu òun náà ń bẹ nínú ibi àyè ìpàdé ọ̀hún èyí tó wáyé léyìí tí wọ́n ní ìpàdé náà ló dá fìrìgbàgbò ọ̀nà àbáyọ àti bí àjọṣepọ̀ yóò ṣe wà láàrin àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti gbogbo àwọn fàákájà èyí tó ń mú gbọ́nmi sómi òtó dání láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sí ìjọba, bí wọn yóò ṣe yanjú rẹ̀ tí àlàáfíà yóò jọba àti ọ̀nà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yóò gbà láti lè jẹ́ kí ètò ìṣèjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ kí gbogbo rẹ̀ kó máa lọ nítorí sẹ́lẹ́sẹ́ láìsí ìkọsẹ̀ kankan gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Ìpàdé ọ̀hún èyí tó wáyé lábẹ́ àpáta agbára ní ìlú Àbújá nínú ọ̀sẹ̀ yìí, níbi tí ààrẹ, àwọn gómìnà àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti péjú pésẹ̀ síbẹ̀, ní àwọn oníròyìn náà tún sọ wípé apá kan ìpàdé ọ̀hún ló dàbí ẹni wípé ó dá fìrìgbàgbò lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027, ọ̀nà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yóò gbà láti lè jẹ́ kí àwọn tí wọ́n ń bẹ lórí ipò yìí pàápàá jù ààrẹ Bọ́lá Tinubu kó lè já ewé olúborí sí ipò ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Ọ̀gá àgbà yányán fún ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà èyàn Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun ló ti kọ̀wé fi ipò sílẹ̀ báyìí kúrò lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yányán fún ilé-iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà, ní ìgbà tẹ́ni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí AIJ Túnjí Dìsù èyí tó wà ní ẹkùn ìṣàkóso CID ti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, tóun ti bọ́ sí àyè rẹ̀ láti jẹ́ bí adelé fún ọ̀gá àgbà ọ̀hún kí àkùyè àti ipò rẹ̀ kó má bàa ṣòfò. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ló pe Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé tó ilé tó lọ báyìí alùbàtà kan kì í dárìn, wípé ibi tó gbá iṣẹ́ ọ̀hún dé yìí kó kọ ìwé fipò sílẹ̀ nígbà tí ẹlòmíín yóò bọ́ sórí ipò rẹ̀ nítorí ọjọ́ rẹ̀ èyí tó ti lọ lẹ́nu iṣẹ́ ọba. Bẹ́ẹ̀ bá gbàgbé, nígbà tí ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu tó dórí ipò ààrẹ ilẹ̀ yìí ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, nígbà tó di ní ọjọ́ 19 nínú oṣù kẹfà ọdún 2023, òun ni ààrẹ Bọ́lá Tinubu nawọ́ gan Káyọ̀dé Ẹgbẹ́tókun gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí, níbi tó ti fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí àwọn aṣòfin fún ìwádìí ọ̀fínkínítò síwájú kó tó di pé wọ́n buwọ́lù èyí tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2023. Bákan náà bí ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà, ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2024
òun ló yẹ kí Káyọ̀dé Ẹgbẹ́tókun kó fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí wípé ọjọ́ orí àti àsìkò rẹ̀ lẹ́nu iṣẹ́ ọba ó ti pé ò torí pé ní ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2024 ní Káyọ̀dé Ẹgbẹ́tókun ń ló pé ọmọ 60 ọdún tó sì pé ọdún 25 lẹ́nu iṣẹ́ ọba ṣùgbọ́n tó lo àsìkò rẹ̀ gẹ́gẹ́ bí àtúnṣe èyí tó wáyé títí di oṣù àti ọdún tá a wà yìí síwájú kó tó di pé ó fi ìwé sílẹ̀ ní ọjọ́ 23 nínú oṣù kejì ọdún 2026 gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tí Dísù sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí adelé fún un. Àtíkù Abubakar ló ti pariwo sí ìta báyìí lórí ààyè àti ipò tí gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna tó wà Nasiru El-Rufai o èyí tó ń kan Àtíkù Abubakar lóminú látàrí wípé kò mọ ipò ààyè àti pàtó ibi tí Nasiru El-Rufai tó wà ní àhámọ́ àwọn tí wọ́n jẹ́ agbófinró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí Àtíkù Abubakar fi léde lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ṣe é lálàyé wípé àtẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n kọminú nítorí pé wọ́n mọ àyè èyí tí Nasiru El-Rufai tó wà nínú ọ̀rọ̀ kan èyí tí Àtíkù sọ ó ní kò sí ẹnikẹ́ni tó lè tọ́ka pàtó bóyá ọ̀dọ̀ àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àhámọ́ wọn ní El-Rufai wà tàbí ICPC tàbí tọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àbí ibikíbi yòówù tó lè wà wípé kò sí ẹnikẹ́ni yòówù tó lè tọ́ka pàtó ibi tí El-Rufai wà. Àtíkù Abubakar wá ní in tí ń dùn òun tó sì ń kan òun lóminú báyìí náà ní ìlera El-Rufai nítorí pé ó nílò láti ṣe àyẹ̀wò lórí ìlera ara rẹ̀ kó lè mọ ipò tó wà. Ó ní nípa ìdí èyí kí wọ́n má bàa ba orúkọ mọ̀lẹ́bí El-Rufai jẹ́ àtorúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Àtíkù Abubakar rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti lè jẹ́ kí àwọn mọ̀lẹ́bí El-Rufai mọ pàtó ibi tó wà àhámọ́ ibi tó ti ń ṣẹjọ́ lórí ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn tó ti ń lọ bí ọ̀sẹ̀ bíi méjì báyìí. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó ní òfin tí wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé òfin ni. Ó ní lótìtọ́ àti lódodo bí ènìyàn bá ṣẹ̀ òfin fi àyè sílẹ̀ láti pe onítọ̀hún fún ìwádìí àbí ìbéèrè tó bá sì jẹ́ ẹni tó jẹ̀bi ẹ̀sùn náà ó ní òfin ó fi àyè sílẹ̀ fún onítọ̀hún láti jẹ́jọ́ lábẹ́ òfin. Ó ní ṣùgbọ́n kí wọ́n fi ènìyàn pamọ́ kí wọ́n má mọ pàtó ibi tó wà ó ní èyí gangan ni ò dáa nítorí pé ìlera oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó ní El-Rufai nílò láti lè jẹ́ kí wọ́n fi sílẹ̀ kó lè lọ rèé tọ́jú ara rẹ̀ gẹ́gẹ́ bí ipò èyí tí ìlera ara rẹ̀ wà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Àtíkù Abubakar jáde lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Ṣé ní gbogbo ìgbà tí a bá ń jáde ká máa gbà á ní àdúrà wípé ó jáde kò wọlé kò ní jẹ́ ìpín kó wá wà kí Ọlọ́run kó sì máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ kó wá wà o. Ìṣẹ̀lẹ̀ abàmì kan tó ṣẹlẹ̀ ní agbègbè ojú ọ̀nà Badagry ní ìlú Èkó èyí tó mú ẹ̀mí òṣìṣẹ́ LASTMA àti àwọn ọlọ́kadà 2 lọ látọwọ́ awakọ̀ àjàgbé kan èyí tó kó sìmẹ́ǹtì kún bámúbámú o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde ó ṣojú mi kòró kan èyí tó ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ṣe é lálàyé wípé ọkọ̀ àjàgbé èyí tó kó sìmẹ́ǹtì yìí òun ló kún dẹ́mù o tó sì ń sá eré bọ̀ nítorí tuurutu síwájú kó tó di wípé ìjánu ọkọ̀ náà ó daṣẹ́ sílẹ̀. Ó níbi tí òṣìṣẹ́ LASTMA níbi roundabout èyí tó wà nílùú Badagry níbi tí òṣìṣẹ́ LASTMA òun ti ń darí ọkọ̀ òun ló ti lọ kọlù bákan náà tó kọlù àwọn ọlọ́kadà 2 èyí tí wọ́n fẹ́ gbé èrò tó sì jẹ́ pé àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta òun ló gbé ẹ̀mí mì lójú ẹsẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ náà èyí tó wáyé o. Wàyí o ó ṣojú mi kòró ọ̀hún tó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí tó mú ẹ̀mí àwọn ènìyàn 3 lọ òun ló bomi ìbànújẹ́ ọgbẹ́ ọkàn sí ọkàn àwọn ènìyàn ní agbègbè Àgbádárìgì nílùú Èkó tí wọ́n sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí awakọ̀ tó wa ọkọ̀ àjàgbé ọ̀hún léyìí tó ṣekú pa àwọn ènìyàn 3 náà.
ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúmọ̀ tó ń kọrin ẹ̀mí àtorin ìfẹ́ ni arábìnrin Bùsọ́lá Ọ̀kẹ́, èyí tó kọrin ìfẹ́ ẹlẹ́yẹlé lọ́dún náà lọ́hùn-ún mà ló ti pariwo síta wípé tó ọ̀rọ̀ tó ń ṣe òun ti kọjá ohun tóun lè fi pamọ́ sábẹ́ aṣọ sàbí sábẹ́ ahọ́n o, nítorí wípé ipò tí òun wà yìí jẹ́ nǹkan tí ò dùn mọ́ òun nú tó sì ń ba òun lọ́kàn jẹ́. Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé sọ wípé ní àkọ́kọ́ ó ní kò sí owó mọ́ lọ́wọ́ òun yàtọ̀ sí ojú tí wọ́n fi ń wo òun, ó ní àti jẹ àti mu òun lásìkò yìí jẹ́ nǹkan ìnira. ẹlẹ́ẹ̀kejì ó ní kò sí adé orí, kò sí olólùfẹ́ kankan bíi tí òun kó kéré mọ́ tó tóun lè jarun pálù tàbí fi ọ̀rọ̀ lọ̀ lásìkò tóun bá nílò rẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ ọkùnrin sí òun. ó ní àwọn nǹkan méjì yìí jẹ́ nǹkan tó ń bu omi ọgbẹ́ ìbànújẹ́ ọkàn sí òun lójoojúmọ́. Bùsọ́lá Ọ̀kẹ́ tó sọ̀rọ̀ náà lórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti ń wa ẹkún mu bí ìgbà tí ènìyàn mu gàrí ọ̀sán tó ń ti ẹja dídìn lásìkò ẹ̀rùn, sọ wípé ó ní ó ti sú òun, kódà ó ti sú òun àti wípé ó ti sú òun o. gẹ́gẹ́ bó ti sọ, ó ní òun ti ṣetán láti sọ ẹ̀dùn ọkàn òun nítorí pé púpọ̀ nínú àwọn olólùfẹ́ òun ni wọ́n fojú ènìyàn ńlá wo òun. ó ní ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ òun nítorí pé ọ̀rọ̀ náà ó ṣeé ṣe kó jẹ́ nǹkan ìbínú sí wọn tàbí kí wọ́n máa fi ojú míì kí wọ́n fi wo ọ̀wọ̀ náà. ó ní ọwọ́ tí bá ń dunni a kì í fi sábẹ́ aṣọ, nítorí èyí òun ṣetán láti sọ ipò ààyè tóun wà. ó ní kò sí ọkọ tí òun lè fi ọ̀rọ̀ lọ̀, kò sí ẹmọ tóun lè pè sí àkíyèsí, bẹ́ẹ̀ rí àwọn olólùfẹ́ òun púpọ̀ nínú wọn ni wọn mọ ipò tí òun wà. ó ní àti wípé lásìkò yìí jíjẹ mímu jẹ́ nǹkan ìnira fún òun, àti jẹ àti mu ó ló ti di ogun fún òun báyìí. gẹ́gẹ́ bí Bùsọ́lá Ọ̀kẹ́ bó ti sọ lákòótán, ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà àti àwọn tí Ọlọ́run ti dá lọ́lá gbà fún láwùjọ láti de ìrànlọ́wọ́ kí àtijẹ àti mu kó lè rọrùn fún un. ó ní ẹni tó bá fẹ́ lu ọkọ̀ nígbà tí ò bá sí ọkọ̀ kò sí bí ó ṣe wọnú ọkọ̀. ó ní béèyàn ó bá jáde tí ò bá sí owó kò sí ọ̀nà tí ó gbà jáde àfi tí onítọ̀hún yóò bá fò ní. ó ní àwọn àdójúkọ wọ̀nyí jẹ́ nǹkan tó ń ba òun lọ́kàn jẹ́ tó sì fi ọgbẹ́ sí òun nínú ọkàn. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun ní ilé iṣẹ́ wa. mo gbà á ní àdúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojúwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. ire o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.